ẹ̀yin là á kára lé ẹ̀rì wá ńlá àkérò ọ̀nà tá a bá ti rẹ̀ tó jẹ́ mẹ́ta ẹ̀kọ́ àti là á kíra ẹni. Ìjẹ́ mo kó nílé bẹ́ẹ̀ ni mo kálejò oyún inú lẹ́yìn àṣẹ ìdínú lẹ́yìn mo kí yín mo kọ́ lọkùnrin bẹ́ẹ̀ ni mo kó lóbìnrin mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ní gbogbo àyè tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ kú àbọ̀ fákọ̀tún ètò fún tòní lórí ètò tó jẹ́ pé ibẹ̀ láti máa ń ṣàlàyé àwọn ohun tí ò yé wa nínú èdè Yorùbá àtàwọn ohun tá a rò pé ó yé wa tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà kò yẹ ká sọ lórí ètò yìí náà ìlà ó ti máa ṣàlàyé àwọn ohun tá a ti sọ sẹ́yìn. Àwọn tó gbọ́ ètò yìí tàbáwọn tó ń tẹ̀lé wa bọ̀ yóò ti yé wọn dájú pé kò ṣeé má gbọ́ lètò yìí èyí tá a bá sì gbọ́ tá a ó tún máa tún gbọ́ náà ni. Ẹ wò kí n má ká wọ àkásẹ́yìn a ti sọ àwọn ọ̀rọ̀ síwájú ẹ̀yin ẹ kàn lọ sí YouTube yín kí ẹ tẹ Kozim Àríyìbí ẹni ẹ tẹ Kozim Àríyìbí tẹ́ ẹ bá ti tẹ̀ sí YouTube yín kí ẹ wá sún wálẹ̀ tẹ́ ẹ bá tún sún tìsàlẹ̀ ń bí ẹ ó ti rí àwọn ohun tá a ti ṣe sẹ́yìn tẹ́ ó sì lè máa gbọ́. A ti sọ̀rọ̀ nípa álífábẹ́ẹ̀tì Yorùbá a ti sọ̀rọ̀ nípa kọ́nsọ́nàǹtì Yorùbá gẹ́gẹ́ bí mo ti sọ lórí ètò tó kọjá wípé ẹni tó fẹ́ mọ Yorùbá sọ tó sì fẹ́ mọ Yorùbá kọ ó gbọ́dọ̀ mọ álífábẹ́ẹ̀tì Yorùbá dójú bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ mọ̀ ọ́ sórí ó sì gbọ́dọ̀ mọ̀ ọ́ kọ sílẹ̀. Tí n bá wò ó nígbà míì tọ́pọ̀ bá ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá yìí náà ni ojú a sì máa ti yàn yí pé sáàdìjọ wà náà ní sá. Ṣùgbọ́n lónìí fáwẹ̀lì Yorùbá náà la ó sọ torí a ti sọ̀rọ̀ nípa álífábẹ́ẹ̀tì a ti sọ̀rọ̀ nípa kọ́nsọ́nàǹtì fáwẹ̀lì Yorùbá òun la ó sọ. Ó dá lójú pé ẹ ti fàpèrè lédìí bẹ́ẹ̀ náà lẹ ti fìdílé nǹkan láti jọ jẹ mùkútù ètò wípé ká jẹ mùkútù ètò tòní àbí ẹ wò fáwẹ̀lì Yorùbá méje ni kí n mọ̀ pé fáwẹ̀lì Yorùbá méje ni àwọn náà ni ha e ẹ i o ọ u tá a bá wò méje ló jẹ́ a e ẹ i o ọ u a e ẹ i o ọ u méje iná ni èyí tó túmọ̀ sí pé fáwẹ̀lì èyí tá a sọ yìí Yorùbá mà jinú gan o Yorùbá mà fẹ́ o ṣe rí fáwẹ̀lì tá a sọ yìí òun náà ló lè gba àmì sórí nínú èdè wa. Ẹ wò ọjọ́ tí mo bá fẹ́ sọ̀rọ̀ lórí àmì ọjọ́ náà ń bọ̀ láìpẹ́ yìí náà ni a ó sọ̀rọ̀ lórí àmì Yorùbá ibẹ̀ náà la ó ti ṣàlàyé álífábẹ́ẹ̀tì tó jẹ́ pé nínú kọ́nsọ́nàǹtì tó jẹ́ pé wóróhùn méjì wà tóun náà tún lè gba àmì sórí kí n mọ̀ pé wóróhùn méjì àwọn kan tún ń jiyàn pé èwo tún ni wóróhùn òun náà ni lẹ́tà méjì wà nínú kọ́nsọ́nàǹtì Yorùbá tó lè gbé àmì rù yàtọ̀ sí ti fáwẹ̀lì Yorùbá tó hàn tó jẹ́ méje òun. Ẹ má jẹ́ kí n ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹjọ́ dìgbà náà láìpẹ́ yìí náà ni ẹ ṣáà máa bá mi bọ̀ níkànnì yìí àní ẹ lọ sí YouTube yín kí ẹ tẹ Kozim Àríyìbí ẹni YouTube yín ẹ tẹ Kozim Àríyìbí tẹ́ ẹ bá ti tẹ̀ tẹ́ ẹ bá ti wò sàlẹ̀ ẹ ó ti rí àwọn ètò tá a ti ṣe pẹ̀lú àkọlé kọ̀ọ̀kan lórí wọn. Ẹ gbọ́ àwọn èyí tá a ti ṣe sẹ́yìn kí ẹ lè mọ̀ yìí pé Yorùbá èdè tí ò ní tẹ̀rẹ̀ ni láṣẹ Elédùà. Ẹ wò bá a bá la gbó títí àkan ilé tá a bá la ọ̀nà títí àkan ọjà tá a bá wá gbà òrẹ́ gẹ̀gẹ̀gẹ̀ àfọwọ́ ẹ̀ lé síbì kan ni ẹ̀sìn òní kọ eré àṣàrelé Kozim Àríyìbí bí mo ṣe tọ́ mọ̀ òrèlé wa lókìjọ́ ni mí màdùnmọ́ tá a kọ́rọ̀ ọkùn tínú wa kún fọ́fọ́ lókìjọ́ ọmọ orin ṣobe jíníbà ọmọ òrìn ọ̀sẹ̀jẹ̀ kí láàmúbọ̀gún nílé ṣóbí awa lọ́mọ àmì rámì wọ ọmọ àmì kùlù tọ́lẹ̀tọ́lẹ̀ ìran bá bá ṣe alọ́mọ àmọ̀gìdẹ́ tòun tì í kánná wọn ní talẹ́rẹ́ fínfín fojú di
kára láyọ̀ ká pàdé re títí gbà mí lórí ètò yìí tẹ́ ẹ bá ní wọn bá mi sọ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ní kẹ́ ẹ máa pè sí ìyẹn 07038845088 tàbí 08052492324 ẹ jẹ́ n sọ lè tó yé wa +234 7038845088 tàbí +234 8052492324 lélẹ̀ tiwa àmì ìròpọ̀ 2 ẹ̀ta 4 7 òdo 3 8 8 4 5 òdo 8 8 tàbí àmì ìròpọ̀ 2 ẹ̀ta 4 8 òdo 5 2 4 9 2 ẹ̀ta 2 4 títí gbà míì lórí ètò yìí ire o ire gbẹ̀rùn.